àdámọ́lì àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe àdámọ́lìyà lórí ìyàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwú. Ẹyẹ yọ wá kàrámù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la Lọ́dọ̀ fẹ́ sọ mi mọ̀ ní ilẹ̀ pátákárá. Alágége Máa kú iṣẹ́ bàbá. mi máa dọ̀la owó fún gbowó. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. Àfẹ́ni tí Kùránì ò bá yé, torí kéèyàn tó lè gbọ́ Ìsìlámù yé, kó tó lè yé kọ́kùnrin tó lè balẹ̀ pé Ìsìlámù lẹ̀sìn, o gbọ́dọ̀ mọ Bíbélì dáadáa. Lóò ṣe ní máa tẹsẹ̀ bọ́ ẹsẹ̀, lónìí kí ni tẹsẹ̀ bọ́ ẹsẹ̀, má sọ fún yín náà. Àìmọye àfáà tó kéwú tó pé Kristeni wọ́n lé ní. Allahu Akbar. Tá a bá tiẹ̀ mọ̀ kankan rárá ṣe bá jọ wà ní mùtá ni àfáà sọ̀rọ̀ jù. Kéèyàn ṣe ìwòlímọ̀ fọ́mọ 70 níjọ́ náà lọ́hùn kó lè rí kiri yóò ní ọ̀sẹ̀ tó tẹ̀lé. Bí ẹ bá tún wá jìnnà, Musẹ́dìgì tó jẹ́ chief tefsiri Ilésàn Central Mosque, Ilésàn Central Mosque gangan oní chief tefsiri wọn kiri yóò ní lẹ́ni náà. Allahu Akbar. Ó sọnù fídíò yẹn pé ìmọ̀mù tó wà ń bẹ̀ lọ́yọ̀ ó máa kọ́ ní kéwọ́ ọdún mẹ́wàá tó ń ní sí tíra. Ṣé a sọ pé yẹn ò mẹ́sìn? Ṣé a ní kò mọ̀? Kò mọ̀ torí kò yé. Gbogbo ẹni tí ó fún àpẹ èèyàn ń gbé Nàìjíríà ń sìn oní English ò jẹ́ nǹkan kan, ó ti bá kú ọ ló wà náà. Ẹ̀yin ayé ló wò sí lójú, ẹ̀yin ayé bámúbámú ló wà. Wọ́n lè yẹ kó yé wa pé ṣe rí Saudi Arabia àwọn oníṣòro Christian torí pé gbogbo ẹni tó ń gbé bẹ̀ Muslim ni wọ́n. Wọ́n ní wọ́n máa kírun o, gbogbo àwọn èkírun o. Àwọn tó lọ ń ṣe tẹ̀kọ́ ń bẹ̀ náà mọ̀ gbogbo ìmúra wọn kò sírun kíkí mẹ́. Bọ́n lè lọ ṣọ́ọ̀ṣì wọn ti ẹ̀gbọ́n tó jọ tó inú òfin ìlú wọn ni pé no church here. Ìyẹn tó dẹ̀ kó bá Afghanistan ní 20 years ago nìyẹn. Tó wá lọ sí Afghanistan wọn kì í gbà kan preach faith mi ń bẹ̀ ju ìsìlámù lọ. Lẹ́yìn Saudi Arabia, Afghanistan ló kù ń gbà yẹn. Àwọn Amẹ́ríkà wọ́n wá rán àwọn missionary 12 lọ síbẹ̀. Ṣé rí bí entrance wọn tó bá ti kúrò ní airport tẹ́fẹ́ wọ̀lú wọ́n ti kọ́ bẹ̀ ní má preach kankan bí o ju ìsìlámù lọ o. Amẹ́ríkà rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ tó wọn jà pé ta lẹ́yìn. Wọ́n lè ṣe ń tọ́ Saudi Arabia ń jáde àárọ̀ yìí. Mo sọ fún yín náà wọ́n ń ṣe prógráàmù kan wọ́n lè ṣe wà lẹ́nu ẹ̀ pé káwọn Kristẹni kọ́ máa lọ jọ́sìn ní Kaaba, káwọn náà máa lọ sí Vatican City, anybody lè wọ Kaaba anybody. Àrígbìyàn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ọmọ tó wà ń bẹ̀ ń sìn nìyẹn. Wọ́n ń ṣe mítìn ẹ̀ lọ́wọ́ pé ká da mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ àti Muslim àti Christian àtàwọn aláwo kájọ máa wọlé dì kó má sí nǹkan tó máa dìbà anybody. Bí ẹ bá dẹ̀ ti ṣẹlẹ̀ wàhálà ti dé. Kódà wọ́n máa kọ̀ǹpẹ́ẹ̀lì wa pé a gbọ́dọ̀ máa fẹ́ Christian níyàwó by force. Ẹ̀ẹ́dẹ̀ rẹ̀ pé ẹgbẹ́ tó máa ń lo òyìnbó náà ò ní choice. Tó bá gbàgbé ìgbèlú wàá fẹ́ ọmọ ìlú. Kò dẹ̀ níbẹ̀ kírun ò ní choice. Wàá gbà fún gbogbo àwọn tó yára sínú àjẹmọ́ sáà tó ń gbé l'Amẹ́ríkà wọn ò bí dá kiri yóò níyàwó wọn o. Kiri yóò sámú ní kò sí tó kàn pẹ̀lú irun kíkí
ìwọ náà fẹ́ torí tọ́lọ́ náà conditional marriage ni ṣáàjẹ́ ń gbàwé wèrè ṣe fún mi kó máa lọ wọ́n sì gbàwé ẹ̀ ó japa nìyẹn. so àrígbẹ́ tó fẹ́ ṣe fáyé nìyẹn. àwọn Afghanistan àwọn Amẹ́ríkà jàre wọ́n wá rán missionary 12 lọ síbẹ̀ 12. àwọn bá bọ́ sínú ìlú wọ́n bẹ̀rẹ̀ sí preach Jésù fáwọn èèyàn. àwọn wá ń tẹ̀lé wọn pé onílé yìí ní màtún dákẹ́. Kùránì lábá ni wọ́n ń lò fún wọn. Comparative analysis náà gbé lọ́bẹ̀. ṣé àwọn pé tó máa gbé Bible wọlé nítorí sọ ní yé àwọn yẹn. Kùránì wọn tí wọ́n mọ̀ gangan ni wọ́n ń twist fún wọn. wọ́n dẹ̀ ń kà á. wọ́n rí i pé àwọn ọmọ ìlú ti ń lọ ṣọ́ọ̀ṣì. wọ́n ti àwọn kan ilé kan tó gbà wọ́n wá ń kó wá bẹ̀. wọ́n sọ ọ́ di Christian. ìjọba wa gbọ́ ó wá ń kọ́ lọ kọ́ àwọn méjèèjìlá kan lọ sí wọn mọ́lé. ẹ̀gbọ́n mi yé bọ́n ẹ lọ sí wọn mọ́lé nìyẹn o wọ́n wá dájọ́ ikú fún wọn. Amẹ́ríkà wa gbọ́ in tó bí ogun Afghanistan nìyẹn o tóun tí bọ́ mẹ́rin àárọ̀ yìí tóun tí bọ́ ń bẹ̀ di àárọ̀ yìí ṣọ́ọ̀ṣì ti wù l'Afghanistan dáadáa. ogun tó yin jà àwọn ìjà tó láàárọ̀ yìí ṣé ní Obama ní problem tó bá jẹ́ pé wọ́n ní mọ̀ nípa Bible tẹ́lẹ̀ l'Afghanistan ẹ jẹ́ kó wọlé ẹ̀yin lè máa gé ní wọn àmì ìjìnlẹ̀ wọn ní lọ ẹ máa pẹ́ ẹ jókòó kò sí wàhálà jókòó ṣé Jésù ni jájọ gbé yẹ o wọ́n máa sájáde ni wọ́n torí pé wọn ò ní mọ̀ nípa ẹ̀ rárá ló jẹ́ kó ṣàjòjì lára wọn. ẹ jọ̀ọ́ tó bá rọrùn àwọn ẹ lọ sí Saudi Arabia mo máa mẹ́ta kan tó bá rán wọn wọlé wà láì Saudi Arabia máa pín sí méjì. Christian Prince adabẹ̀ẹ́rú Sam Shamoun adabẹ̀ẹ́rú David Wood adabẹ̀ẹ́rú. ọmọ ọdẹ ń wọ lórí Facebook o. ẹ̀gbọ́n mi wọ́n wọ lórí Facebook o wọ́n wọ lórí Facebook o wọ́n wo YouTube o àwọn náà mọ́nítọ̀ ẹ o ìbẹ̀rù pété bálá àdìgbà Jésù wọ́n lè pa wá náà ṣe kínkínrún o ìrun ti yọ lẹ́mìí wọn bá ń bá mú wọ́n kàn ń wá wọ́n ń lọ ni wọ́n ìwà mọ́ṣáláṣí mọ́ kò lẹ́sẹ̀ tó máa mú wọn sí. irú àdánwò bẹ́ẹ̀ ló kó bá ní Nàìjíríà ẹni ẹ̀ wò ó comparative mélòó ló wà ṣé nígbà táwọn ọba lálàyé ṣì wà wọ́n wà láyé ọlọ́ba ṣe dára fún wọn o tọ́yìn ṣe wá comparative bàbá kúnlẹ̀ ọlọ́run ò jẹ́ àpégbà Jésù arágbọ̀n ṣàná ọlọ́run àfọ̀rúnkẹ́ ọgbà àwọn yẹn tọ́yìn ṣe lójú méjèèjì ará ìtura Muslim díẹ̀ bọ́ lọ́wọ́ yìí tí ò sì wá sẹ́nìkan kan mọ́ ju àwa péréte àtàwọn fèèkì kan àtàwọn fèèkì tọ́mọ mi dáwà jẹun lásán abẹ́bùrìdà àwọn gùnmánìyè tọ́mọ ń ba nǹkan jẹ́ fún wa ẹ̀gbọ́n mi yé tó sọ ṣe dáwà di crusade èmi ò rírú èrí o káwọn máa tó testimony nínú iṣẹ́ comparative ayé bàjẹ́ gan o comparative tó jẹ́ pé o gbọ́dọ̀ go into researches kó tó lè deliver tó ládùúgbò tó ń lọ yẹn wàá meet oríṣiríṣi èèyàn dùn àwọn náà ládùúgbò náà nínú ọgbà ni àwọn náà wọ́n gba òòmù ni wọ́n tó ń ṣe torí àwọn kan òkè yín ẹ gbé Sátán lọ ìṣe aláwọn kan sọ pé ẹ wá ṣẹ́ni ló ń bọ̀ àdèmágbà kó wá bí o ṣé àwọn wá ń bá wọn fà pé àánú bẹ́ẹ̀ kọ́ ara wọ́n máa ń gbọ́ aláwo gidi ni àwọn kírísítẹ́nì ẹni wá ní ọ̀ ń bú kírísítẹ́nì o aláwo ńkọ́ irú àtàwọn bọ̀ gúnlé ní ìsàlẹ̀ tí ń kírun wọ́n fi ń ṣeré ògún yẹn bíbọ ni tó ròdílé nìyẹn
tí àwọn bá wájú pé no kò rí bẹ́ẹ̀ sáà ni ẹ̀ kò rí bẹ́ẹ̀ bóyá lọ́n fídíò mi kan wá ni ẹ̀ ó wá play ẹ̀ fún gbóyá ṣé òun kọ́ rè ẹ̀ ó yá wò ó ṣé òun kọ́ rè ta ló ń sọ̀rọ̀ ṣé ẹni tó ń bọ̀ kọ́ rè wọ́n lè sọ̀rọ̀ ẹ̀ fáwọn yẹn wọ́n lọ sí àwọn ṣáwọn aráyé torí pé àwọn ò ṣe wáàsí kù sí ìdán ṣe kò jọra wọn àwọn náà ń ba iṣẹ́ yìí jẹ́ àwọn aláyé fi wò pé kí ni ìmọ̀ aṣọ́rọ́ gan-an ó máa kó lé rárá a ní máa sọ fún yín wáàsí 3 days sí wa tó o bá náwó kù àwọn 50,000 naira Thursday Friday Saturday mọ́júmọ́ Sunday láàrin Èkó ẹgbẹ́ kò lè mí gbé mo wá bí ń sìn mo lè padà sílé mi bí mo lọ ọbẹ̀ máa padà sílé mi máa lọ máa padà bọ́n má ti kú òlé kò ní ṣe padà irú ìgbẹ́ sáyẹ́nsì ò ṣe padà ìgbẹ́sà jìnnà kò ń ṣe Èkó ló wà nítorí kó tún yàtọ̀ nìyẹn bàbá lọ sẹ́pẹ̀ ń sìn ẹ̀pẹ́ kan jẹ́ Èkó ni kì í ṣara Èkó tó lẹ́yìn Èkó ni sọ́ọ̀rì Èkó lẹ̀pẹ́ jàre àìmọ́ ìṣẹ́nà Èkó lẹ̀pẹ́ gbẹ̀yìn Èkó ni bọ̀ Èkó náà ni Èkó ni ẹ má da alámúnigun lóye Èkó ni èmi kiri ní lámúnigun Ọ̀ṣun ẹgbẹ́ jìnnà ká tó kú èlékò àmàdógún àmàdébàdàn ká tó dékì ẹ̀bí tàbí bá ṣe rìn ọ̀nà jìn Èkó tó jìnnà tún nìyẹn ẹ máa wo ti ń jàre náà bọ́ lọ ni pé ẹ worú wàhálà tá à ń kojú káwọn kan tún wá dìde gbàní tẹ́ ẹ ṣe iṣẹ́ kò sọ́nà ọ̀bẹ ẹgbọ́n tẹ́sìn làwọn ẹ̀ torí pé àwọn òde lè ṣe ni o wọn ò lè ṣe ẹ̀yin náà wò condemn tẹ̀blígì inú yín bàjẹ́ ń jẹ́nà lọ́n pé mo wá rí i pé ìlara ló ń ba ayé wọn jẹ́ pé yín táwọn ò lè ṣe làwọn eléyìí ń ṣe ẹjẹ́ àbàjẹ́ pé kò dáa tó bá jẹ́ àwọn náà ń ṣe ni ó dáa mo sọ fún yín náà ká lọ sálùkọ̀ ọjọ́ Sunday bí díà tó máa gbéyàn wọ náà ni wọ́n ń ṣe dàárọ̀ yìí o ká láwọn olómìn ló ń ṣe wọn àtakò pọ̀tò pé àwọn náà ń ṣe wọ́n silent lórí ẹ̀ wọ́n ìdá mi lóhùn lórí wọn ìdá mi lóhùn rí wọ́n máa ń gbójú kú ẹni kódà àwọn èèkọ́ lọ pé àfa wa kí ni question alùpùpù Sunday ṣó dáa bí ò dáa ṣó bá súnà lọ wọn ní dáhùn ẹ̀ ìjà kú ọ̀bẹ náà mo ní ǹjẹ́ ó ṣeé ṣe ká fi Kùránì kó bá Kristẹni sọ̀rọ̀ kó di Muslim àní kò ṣeé ṣe Ànábì sallallahu alaihi wasallam ní tó ṣe láwọn Yẹ̀húdí àti Nàsárà wẹ̀ sí Islam ni pé comparative ló gbélé wọn lọ́wọ́ Ọlọ́run dẹ̀ ló design ni ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló design ni ẹ̀ bẹ́ẹ̀ nínú àyà tí mo lò ń jọ Wednesday Quran chapter 2 verse 111 comparative pọ́nbélé ní àyà yẹn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنة. Ọlọ́run ni wọ́n ń sọ wípé láyé ìjọ àwọn Yẹ̀húdí àtàwọn Nàsárà ni wọ́n ń sọ bẹ́ẹ̀ o ẹjọ́ tá Yorùbá ní ọdẹ tó lọ ní ugbó tó lóun pa tó lójú ogun jàre àmì tó lójú ogun tó lóun pè èèyàn 20 ó dẹ̀ délé ó tọmọdé 20 pa Yorùbá ní tá àbá wá rí tójú ogun ṣáàrí ti ilé káàtì ẹ̀ láàsí lójú ayé ànábì pẹ̀lú Yẹ̀húdí àti Nàsárà ní Mọ̀dínà ṣáàrá àwọn Christian tọ̀dọ̀ wa ní a ní kíní kan máa ń bà mí nú jẹ́ máa wò pé why ti churches tó ṣe máa ń kún ju mosque lọ kò tí yé mi dọ̀la ẹ mọ̀ díẹ̀ àwa Muslim máa ń níyàwó 4 ẹlẹ́mì lè ní jù bẹ́ẹ̀ lọ o kóhun tó dẹ́ ṣèṣíwájú Ọlọ́run o wọ́n máa ní 5, 6, 7, 8, 9 àfáà kan ti tútùkútù fún mi rí ó ní
JAMIU àyà yẹn ò yé àwọn èèyàn ni mo á fi àyà kan kí ẹ̀ ó bá sá padà Ọlọ́run sọ pé ó ní nínú Qur'an 4:3 tọ́lọ́ ní mọ́ tọ́ba làkúnmínà ní sáì. فانكحوا ما طاب لكم من النساء Ẹgbẹ́ bó ṣe tún fún mi o. Ó ní Ọlọ́run ní màá gbọ́, ó ní Ọlọ́run ní mọ́fínà, Ọlọ́run ní ẹ̀fẹ́ méjì. مثنى Ẹ̀fẹ́ méjì. وثلاثا Kẹ́ ẹ fi mẹ́ta kún. ورباعا. Kẹ́ ẹ fi mẹ́rin lé. Ó ní wọ́ọ̀ yẹn conjunction word ni. الله أكبر. Torí ìyàwó tiẹ̀ mẹ́sàn-án ni. Ó ní méjì pẹ̀lú mẹ́ta ó di mélòó? Ó di márùn pẹ̀lú mẹ́rin ó di mẹ́sàn-án. Ó ní tó yẹ káwọn mi fẹ́ yàwó mẹ́sàn-án gangan nìyẹn. Báyà yìí ló tẹ̀lé. Ó ní ṣe wá rí èyí máa sọ pé ìwọ nìkan la ṣe fún àmì ó náà lómi tún fẹ́ jù yẹn lọ ní túmọ̀ ẹ̀ but ìyàwó gangan mẹ́sàn-án ni. Ẹ bóyá tú. Bàtìní ni ok. Ṣé sọ èrí gan yìí? Àwọn ọ̀gbọ́n bàtìní yé gbà yẹn o. Náà ọlọ́ni. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى. Ọlọ́run àwọn èèyàn ń sọ wípé ẹ ní wà lìjánà àwa náà dojú ẹ̀kọ́ o àwa Muslim náà dojú ẹ̀kọ́ o ṣé láwọn ọ̀rọ̀ yìí náà fi ń kó wa lọ́mọ àwa aráàlú tó lè ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn wa tó ní wọn mọ́ pa Bíbélì ṣé ló lóògùn èkó wa lọ́mọ ọlọ́ya àwọn èkó wa lọ́mọ àákàn ń já àwọn ọmọ wọn ni pé èèyàn ṣe máa lọ kó irin ilẹ̀ tó lóun tako sí i èèyàn káṣọ bojú lóun eégún ará ọ̀run tó ń gbára yé ló gbà tó possible ni jẹ́mọ̀ ìyẹn ló ń tà ọ́ lára pé ilé ìwà ọkọ̀ ọ̀nà láyé tójú làdé yìí ẹ má ká tó lè gbégún wọ Amẹ́ríkà ó lè gbé wọ London wọn ní fún ẹ visa ó kì í wọ gbégún lọ sí embassy irú èmi sìn n bá fẹ́ lọ embassy mo lè múra báyìí mo lè mú tẹ́síbù dání wọn ò bóyìn bóyá kó má fún mi visa mo lè jẹ́ kí irun mọ̀ mi pọ̀ ó dàbí ti Bin Laden yẹn kí n fi méjì wáyé kí n wá gé ti sálẹ̀ dànù kí n lè jẹ́ kí ṣòkòtò kó ṣe kí ni kó má balẹ̀ dọ́gba wọ́n á fún mi náà bí àwọn ṣe ọ̀sẹ̀ lẹ́kẹ́rìbù lọ ẹ́mbásì wọ́n á fún ìwọ gbégún lọ ẹ́mbásì ẹnu Jésù ò ní wọlé wọ́n náà kó ìwọ̀n gbogbo discriminate wọ́n wà ẹ̀sìn ẹgbọ́n wọn nígbà wọlé nítorí kò lẹ́sìn wọn nígbà àbí kó wá gbé ṣàwòrán dání kó róró mọ́dì kó pàkájà kó wá la ẹfun sórí kó wá lọ sí ẹ́mbásì wọn ní fún ẹ visa ọlọ́gbọ́n wọn ní fún ẹ wọ́n ní are you a ritualist gẹ̀ẹ́sì wọn ní jí owó wọlé ṣèwà kó gbẹnu gẹ̀ẹ́sì wọlé wọn ní jí owó wọlé wọn pé eléyìí fi wá da nǹkan lẹ́ẹ̀mí ni máa lọ ìwọ náà ní múra bẹ́ẹ̀ láìlẹ̀ wàá kàn múra Yorùbá wàá wá bẹ́ẹ̀ sí ajá wàá kó lẹ̀kẹ̀ sọ́wọ́ sọ́run wàhálà tiẹ̀ nìyẹn bọ́ pé kó múra ẹ̀sìn yẹn wọ́bẹ̀ wọn nígbà ṣe pé yẹn ṣe lẹ́yìn tó máa sọ kí nìkan ológun ò kì í invite èèyàn kó wá bọ̀gún orí ẹ̀ ló máa burú ló máa lọ bẹ̀ wọ́n ẹ píríṣì ògùn bíbọ fún yàn wọ́n ní àbá ayé ẹ bàjẹ́ o mo fẹ́ wọ́n ní mo bá fẹ́ káyé ẹ dà wá lọ bọ̀gún ni o ìwọ ló máa lọ́wọ́ ẹ píríṣì ẹ̀ fún yàn ọlọ́yà ò kì í invite yín àwọn kan ń já pé tẹ́ ń ṣe ìkóbá ìwọ náà kóbá lákà ẹ̀mú náà bá wọn tó ń jẹ́ wa lọ́mọ jù àwọn Kristeni aló máa ń dùn mí pé òkè ẹ̀yìn náà ìgbésí là ń káyè ọkùnrin mùsùlùmí tó bá nífẹ̀ẹ́ obìnrin á fẹ́ yàwó mẹ́rin ẹ gẹ́ẹ̀tì mi mẹ́rin tó bá fi mú àkọ́fẹ́ tó ń pè ní ìyá ilé tó bá ń lé ẹ̀rọ mi àná ìwòsí ìyálé wà ní Islam dáadáa ìyálé wà dáadáa ó sábà ń lé ni ẹ̀hún náà ni ìyálé ìwọ tó wá yẹn ìyàwó nìyẹn ìbá tó wá àtúnjẹ́yàwó ìbá tó wá àtúnjẹ́yàwó kí ló ń bá a ká ìyálé wà ó àìkàn gbà ẹ̀
seniority wa. bọ́lá lọ ni pé àwọn afẹ́ mẹ́rin tó bá fi mú ìyálé kó bí wọn mẹ́rin pẹ́rẹ́ àbúlọ bí márùn-ún ó ti dáràn o ọlọ́run gbọ́ wá sí ní kẹbi léèrè. àwọn ti yé àwọn lè ṣàlàyé bọ̀ wọ́n lè ṣàlàyé jèmi lọ wọ́n lè ṣàlàyé jèmi lọ ọgbà àánú lè ṣàlàyé jèmi lọ òun tún lè experience jèmi lọ ó ti yé má wọrí fi àárẹ̀ ó jọ yé wa ni náà wọ́n lọ kí nítorí fi mú ẹfẹ́ ìyàwó mẹ́rin tó o bá ti bímọ mẹ́rin fẹ́ nìkan àbí márùn-ún àwọn tó wà ní láyé màá bí tèmi pé ṣọ̀pù wọn ti dáhùn sí wọn lọ́rùn nìyẹn wọn fẹ́ mọṣẹ́ tó wà lọ́wọ́ ẹ o yín tó fi lè ṣe mẹ́rin fún yàrá akẹ́kọ̀ọ́ àwọn tó kù mẹ́rin ní ìwà ètèmi náà pé wàá ṣe pé o. bó o ṣe kó máa bí wàhálà ò ní sùn. ó dà wọn àrò pẹ́ ìwà. wọn bọ̀ bẹ́ẹ̀ ilé ẹja lè jọ kan yín abó ń ṣe èrè ó yá padà síbí ìyanjú tèmi náà máa wò ó ń tí ẹ wọn á tọ́jú ẹ fúnra wọn tí wọ́n wò pé tèmi náà wọ̀rọ̀ pé mẹ́rin wọ́n á tọ́jú ẹ̀ pa wọ́n bẹ̀rẹ̀ ra gbogbo àgbéjẹ̀dí wọ́n á táyé ẹ̀ ṣe fún ẹ kó lè bá rẹ ọmọ bí wọ́n lè gbàgbọ́ pé láti ẹ lọ́rùn ẹ wá wòran á bí ọmọ 16 ọkùnrin kan ọmọ 16 lọkùnrin kan bí ọkùnrin kan 16 láàtà bá nífẹ̀ẹ́ ìyàwó àtà nífẹ̀ẹ́ ìyàwó bíi mẹ́rin bíi márùn-ún ìyàwó kan ìyàwó méjì Kristẹni ò ní fẹ́ ìyàwó méjì láéláé láyé ẹyọ kan ni ẹyọ kan ẹ̀dẹ̀kẹ̀rẹ́ tó bá nífẹ̀ẹ́ ọmọ bíi Yíbò àbí mẹ́jọ tí wàá nífẹ̀ẹ́ ọmọ méjì ẹyọ kan ló wà bí ẹjọ́ wọ́n ṣáàṣì wa tá a wá ń bímọ bí ẹdun yìí àbí bí ìdun bí ẹja wáì tí ò ṣe kí ń kún fún àwọn ọmọ wa bó làwọn ọmọ yẹn ń wọlé sí ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ajá àti màálù ń bímọ ẹyọ kan lọ́dún adìẹ ń pa jẹ lójoojúmọ́ kò dẹ̀ tán ajá ń bí ọmọ mẹ́wàá lẹ́ẹ̀kan náà adìẹ kí ni wọ́n títì bóná ń wọ̀ lọ. sọ̀gùn ló ń pa wọ́n. àbí wọ́n bọ̀ ògùn ni. no ẹ gẹ́ẹ̀tì mi àníṣe mo fi wé òkè fún àwọn Kristẹni ẹ jẹ́ fún wé màálù ọlọ́wọ́ kan méjì àwa ni ajá ọlọ́wọ́ mẹ́wàá wọ́n ṣáàṣì ó wá ń joro kí ló ń kó àwọn ọmọ tiwa lọ Kristẹni tó ń bí ọmọ kan méjì ṣọ́ọ̀ṣì wọ́n ń kú fàyà ṣé ìṣe tó àwọn ajá ló ń pẹ̀lú màálù wọn ṣá òun ní náà ẹlẹ́wọ̀n paul tó lórúkọ lára wọn náà tó ní orúkọ tó bá fi jẹ́ Muslim tẹ́lẹ̀ wọ́n máa ń lágbára gan ẹ̀bẹ̀ mo yẹ lẹ́kọ̀ọ́ náà Abdulrasheed ló ń jẹ́ náà Kasali Moses Kasali Muslim tẹ́lẹ̀ náà Muideen àbí Muideen ló ń jẹ́ náà ẹlẹ́wọ̀n chọ́ọ̀chì ẹ̀ TV Joshua Fatai ló ń jẹ́ náà Apostle Suleiman ṣe Muslim tẹ́lẹ̀ Tunibaka Muslim tẹ́lẹ̀ náà àwọn oníṣọ́ọ̀ṣì wọn lálẹ́ jù ó sọ pé gbogbo wọn tá à ń bí wọn fún sí ẹ̀yìn kò lè sí ohun tó fà á kí ó nìkan ni wọ́n mọ̀ wọn mọ ìsìlámù ṣẹlẹ̀ tẹ́mi ẹ̀ máa balẹ̀ mò ń tẹnu mọ́ lẹ́yìn tó bá jẹ́ tó mọ̀ nípa comparative pẹ̀lú máa ń sọ kínní kan ṣe comparative ògùn yìí kí wọ́n kọ́ lójú bọ́ọ̀dù wàláì wọ́n yẹ kọ́ yẹn lójú bọ́ọ̀dù ó lè mọ̀ wọ́n yẹ dá skul ilẹ̀ fún un wọ́n á lọ skul comparative lamẹ́ríkà London ó lọ kọ́ èdè lásán ni wọ́n yẹ kọ́ yẹn gbangba náà ti ń kọ́ gbangba wá sí Thursday
Friday Saturday mọ́júmọ́ Sunday ẹ̀kan ló pè mí jọ kan ó dẹ̀ nǹkan pa àfáàrin rẹ̀ wọ́n kì í jẹ́ ọ̀nà pé ó sáà mú ní nǹkan fẹ́ máa kọ́ mu ní ẹ̀fọn máa jẹ́ gan o àtàwọn ọdún ilé mi ẹ gbọ́dọ̀ wá Thursday ọmọ ìwà ń gbà kára gbà ẹ máa wá Friday Saturday mọ́júmọ́ Sunday ẹ lè géètì ẹ̀ Saturday mẹ́rìndínlẹ́ǹtì lásán ni tó bá lè ṣe wá sí Thursday Friday kọ̀m̀pìárà ni ẹ torí gbà yẹn ò lè rérò alẹ́dẹ́jọ́ Thursday ń jẹun tó pé èèyàn méjì máa lórí àga èèyàn méjì alèrò ọkùnrin méjì obìnrin kan mẹ́rin á dẹ̀ ṣe wá sí yẹn dandan ní tó ní pé àwọn tá a fẹ́ bá sọ àdúgbò náà wà kó sórí ìjókòó ayé pè wọ́n pé yẹ bọ́ta ẹ̀yìn aláàdúgbò yẹn máa bọ̀ wá sí bẹ̀rẹ̀ níbo ayé pè wọ́n rárá tó bá ní kí wàá sí yẹn wọ akọni mo ń gbádùn ọ̀rọ̀ tá a fà yẹn sọ lọ́mọ wọn jáde fúnra ara wọn lẹ́yọ kankan àwọn èdúró pé èrò tí ìdí ẹjẹ máa lọ bá ti di 9 dot wá sí bẹ̀rẹ̀ ni kó jẹ́ èèyàn kan lójókòó à ń bọ̀ wá sí tiwa lọ ni wọ́n lè jáde létà o ìmí wọn lè má jáde rárá àti lọ́wọ́ àsìkò rí jẹ́ pé èèyàn mẹ́ta ìjọ Thursday èèyàn mẹ́fà ìjọ Friday ó tán ìyàgá kan ṣòfò lọ ni wáàsí lọ ni kò dira lọ́wọ́ tó ní pé àwọn aráalé ń gbọ́ wọ́n dẹ̀ ń ṣe sọ́pọ̀ lọ wọ́n máa bíbí náà ṣe ní nìyẹn wọ́n máa dún wájú ìta báyìí ni ṣé iwájú ìta tó dún sí ẹ̀ ló máa ń pè mí jù wọ́n ní lè tó máa pariwo ọ̀rọ̀ náà máa pa kò ní kí orí iṣẹ́ àmì ẹ̀gbọ́n mi kò ní kí orí iṣẹ́ àmì wọ́n ní ó ṣí eré ní ó wọra nìyẹn ó bá ń bi tí kò ti pé ẹ̀ wá tẹ̀ wọlé nìyẹn láwọn ṣe kí ń wo èèyàn tó wà lórí ìjókòó àwọn ewo crowd láà ṣe kí ń lo inú ọgbà láì máa ń lo títì ibi tó ń gbé gangan wájú ilé wọn láwọn ṣe crusade ọlọ́ni. wàkàlù lan yadkhula al-jannata. ọlọ́ni wọ́n ń sọ pé ẹnìkan ò ní rọrùn wọ̀. illa man kana hudan aw nasara. àyàfi kó o jẹ́ Júù àbí kó o fayé ẹ̀ fún Jésù kò sọ̀rùn fún yín àbí kẹ́ ẹ jẹ́ ọmọlẹ́yìn Mósè àbí kẹ́ ẹ gbà fún Jésù. ó dàn àwọn ọ̀nà sọ̀rọ̀. àwọn nasara. ọlọ́ni ọ̀rọ̀ tẹnu wọn nìyẹn ṣẹ́ni Ọlọ́run ti rí pé ọ̀rọ̀ tó lè wé àwọn mùsùlùmí ìgbà yẹn ní Mọ̀dínà ni wọ́n ń sọ wọ́n lè ti ń gbọ́ lẹ́nu wọn pé kí lè ń bá ká ànáwó lẹ́ ń tẹ̀lé ẹ jẹ́ àdàpọ̀ mọ́ wa kẹjẹ́ jù kẹjẹ́ náà sára kẹlẹ́ bá rọrùn wọ̀ ó ti ń wé àwọn Muslim mọ́lẹ̀ ìrẹsì ti ń bá wọn Mọ̀dínà pé àwọn tá a torí ipa mẹ́sẹ̀sìn Ọlọ́run tá a fi lu wálẹ̀ ní Mọ́kà tẹ́ẹ̀tù wa ń kó bá a pé kò sí tó jọ àlè lọ́nà lọ ọlọ́ngbọ́n tí wọ́n ń wé wá ló fi sọ àyà yìí kalẹ̀ pé ìtọ́sọ ẹ̀ máa kó bá ẹ̀yin lọ́gàn jẹ́ o ọ̀rọ̀ tẹnu wọn nìyẹn o. tilka amaniyuhu. ẹ gẹ́tì ọlọ́mọ ọmọ fi kọ̀ǹsóòlù wọn ni pé jẹ́mọ̀ kí ló ń sọ kò sọ̀rọ̀ ní tó ń sọ ẹ̀ yàrá ẹ gẹ́tì mi ọlọ́run fi encourage wọn ni pé tilka ọ̀rọ̀ tẹnu wọn nìyẹn jàre. tilka amaniyuhu. ọlọ́run á ní òkè tí ò bá wá yé yín sọ pé. hatu burhanakum in kuntum sadiqin. ọlọ́ọ̀ni ẹ̀mẹ́rin yín wá tó bá pò tọ́lẹ̀ ń sọ ẹ bá ń bẹ wọn àfa wa léèrè tó ní comparative ò dáa kán tú àyà ẹ̀ fún wa kán mẹ́rin wọn wá ẹ̀rọ náà fẹ́ wá díìsì àbí ṣáàdìsì náà máa mú wa ṣáàdìsì ni ṣáàdìsì náà máa mú wa àbí. a ní màmá àyà kan á jẹ́ pé kò sí tẹ́fsì tó lè tú láyé mi ì tí ì tẹ́fsì rí àgọ́dọ̀ kó báíbù dẹ̀ lókù bí òkú báíbù kò lè rí tú láíláí. báíbù knowledge tí wọ́n dẹ̀ kẹ̀rí ó ní limitation wọ́n free
tó yẹ pé ojú tó ń fi wò ọ̀tọ̀ àwọn ń fojú Tàórátà wo Bíbélì wọ́n dẹ̀ ń fojú Ìnjílà wo Bíbélì ẹ̀gbọ́n mi yé náà ẹ máa ń sọ pé àwọn Kristẹni tàná wọ́n yàtọ̀ sí tèní olódo ló ń sọ bẹ́ẹ̀ náà ṣé báìbù tàná sẹ́yìn ni kò yàtọ̀ rárá ṣẹlẹ̀ tá a ń lò yẹn àwọn náà kó bára wọn nú ẹ̀ báìbù tó ń lò láti ìgbà tí Paul ti kú náà ló sì wà dàárọ̀ yìí in tó kó bá wọn ni pé translation bọ́n ṣe translate ẹ̀ ló kó bá wọn wọ́n ti sọ originality ẹ̀ nù ẹ gbọ́ mi yé wọ́n ti sọ originality nù èyí tó yẹ kó dúró lórí pé kí ni lè tú ẹja dúró lè tẹ̀lé tú ṣé kí James ló tú ẹja tú kí n bá tú ẹja tú àmì ló lọ pé rọ o ẹ̀ẹ́dẹ̀ẹ́gẹ́ ṣẹ́rí ní tó yọ wánú Kùránì gangan ni wà láì ẹ̀ẹ́dẹ̀ẹ́gẹ́ àbúrò ọmọ ló fẹ́ kó bá wa ló fẹ́ tán àṣírí kan ká tó lè wọlé pé ọ̀gbẹ́ ẹ̀ kó ṣe rẹ́yìn kójọ́ má gbé wa láti kọ̀ndẹ́mù Kùránì tó gbé wa torí àwọn ọ̀túnmọ̀ ṣe àpẹtẹ bá sọ̀rọ̀ kan ó máa ń nítumọ̀ méjì but trend ọ̀rọ̀ yẹn lè wá fi wá pé ìtumọ̀ yẹn ló sùtù ẹ̀ jù but torí pé kéwù tiẹ̀ pọ̀ lójú ara ẹ̀ ló yẹ ṣì tú mo kà kan fún yín náà ẹnìkan fẹ́ sponsor Kùránì mi tó fẹ́ tẹ̀ mo wá gbọ́ mo wá lọ bẹ́ẹ̀ ni ẹ pé alájì ẹ má dá sí iṣẹ́ ìṣù o ó ní iṣẹ́ Ọlọ́run ni àbúrò mi fẹ́ tẹ̀ Kùránì fẹ́ fún ló ẹ lè fún nínú kí ló dé ẹ wo tó tẹ̀ náà mo á fún ní ayé ẹyọ kan péré ìyìn tó tú bẹ́ẹ̀ ló ṣe lọ o but kò bá trend tó lọ ń bá bọ̀ lọ nínú títú ẹ̀ nínú èdè orítu bọ́ nínú ṣẹ̀rí àáyà yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe lọ ó ní kí mi gbé Kùránì ẹ̀ bá kà á fún ikẹ́ gbọ́ mi fẹ́ yà ọ̀nà mi sì jìn gan ọlọ́ni tíríkà àwọn nìyún tíríkà àmánìyún ọlọ́ni ẹ̀mẹ́rin wá kùlí àtúbùrù Ikùn sọ̀dìkì. ẹnìkùn sọ̀dìkì. ẹ̀mẹ́rin ló tẹ́ pé òótọ́ lẹ̀ ń sọ ṣe irú àyà yìí àwọn tá a lè ṣàlàyé ẹ̀rí a máa mọ̀wọ̀n ẹ̀rí wọn wá ṣé wọ́n láwọn ẹ̀rí yẹn a gbọ́dọ̀ tún analyze ẹ̀ fáwọn gan pàápàá ẹ gbọ́ mi yé ẹ̀rí àkọ́kọ́ ni John 3:16 ẹ̀rí ẹ̀kejì John 14:6 ẹ̀rí ẹ̀kẹta Roman 3:25 mẹ́ta ni kò ju mẹ́ta lọ ṣé mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá pàdé Christian tó mọ Bíbélì wà lẹ́wàá di Christian kò sí kéwù ẹ̀ bó ṣe lè tó ìbéèrè ẹ̀kọ́ mẹ́rin wá ẹ̀jọ̀ ṣe bẹ́ẹ̀ challenge wọn ni ọlọ́ni àátùbùrẹ̀ ànákún ní kò sọ̀rọ̀ kí. àtúbùrù ẹnìkùn ìkùn sọ̀dìkì. wọ́n ẹ̀rí tó máa mú wá fún yín rèé ẹ̀rí àkọ́kọ́ John 3:16. torí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ For gẹ́ God so loved the world tí ó fi ọmọ bíbí rẹ̀ kan oṣù that fún ni. he gave his only begotten son kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. that whosoever ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kọ́lọ̀ ló bí Jésù kí ó má bàa ṣègbé òun nìkan ni ò ní ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. ẹ̀yin tẹ́ wàá gbàgbọ́ ẹ máa ṣègbé kò sì sí àìnípẹ̀kun. ṣẹ́gbó clear ẹ̀dẹ̀ ní rọrùn wọ̀ ẹ̀rí wọn Ọlọ́run ní kọ́ mẹ́rin wá o ẹ̀rí wọn rèé o ẹ gbọ́ mi yé ẹ̀rí àwọn Christian rèé wọ́n ẹ ṣe nà sára ẹ má ṣì gbọ́ o mò ń jẹ́ pé a pé ṣẹ́rí ẹ̀jẹ̀ ń tú ẹ̀jẹ̀ nǹkan ìyà díẹ̀ ó lè tú ẹ̀ ń ta àdúgbò yìí ṣé ẹni tó yẹn máa ń pè nà sá ní Christian ó dàrú mọ́ àáfà wa lọ́wọ́ ni ó yẹ kí ni ó dàrú mọ́ ọ lọ́wọ́ nítorí ẹ̀ ṣe dàrú rèé ṣẹ́rí gbàgbọ́ Christian àti nàṣàrà ó dọ́gba lọ́nà mẹ́ta èyí tó wá jẹ́ foundation Christianity ló yapa nàṣàrà gbàgbọ́ nu mẹ́ta lọ́kan nàṣàrà gbàgbọ́ pé Ọlọ́run ń bímọ nàṣàrà gbàgbọ́ pé olùgbàlà ni Jésù Christian náà gbàgbọ́ bẹ́ẹ̀ gbogbo àgbọ́ yẹn náà ló wà lọ́dọ̀ Christian ibi tó ti wá yapa
ni pé nọ̀sára ò gbàgbọ́ pé Jésù kú fẹ́ ṣe aráyé ìgbàgbọ́ Christianity dẹ̀ nìyẹn báwo ló ṣe wá jọra wọn. ìyapa ẹlẹ́ẹ̀kejì ni wípé nọ̀sára ọmọlẹ́yìn Jésù ni wọ́n ọmọ Ísírẹ́lì ní gbogbo wọn tá a rán Jésù sí gbogbo Christian tó wà láyé Róòmù náà ti wá ló jẹ́ pé headquarter Christianity Vatican City nílẹ̀ Róòmù ló wà dàárọ̀ yìí ẹjọ́ headquarter Islam bó ló wà Mọ́kà ni torí Mọ́kà ìlú Muhammadu tó bá jẹ́ pé Kaaba Áfíríkà ló wà Muhammadu Áfíríkà ni ó ti dìde mọ̀ kò sí láfíríkà Ọlọ́run gbé wá síbí ó yànjọ́ ẹ̀ fún Ọlọ́run ni àwọn tí wá ti kú wọ́n ti lọ ẹ̀gbọ́n mi yé so ìtúnrọ̀ àfáà lójú gangan nìyẹn wọ́n tún máa lo agídí ní ohun tí wọ́n mọ̀ kò lè sí tó fà á JAMIU ló ń sọ ẹ má gbà fún kó má rò pé onímọ̀ jù wá lọ ẹjọ́ di Wednesday ẹ gbọ́ wẹ́rìnwẹ́rìn ẹ máa láìmọ̀ gan. now ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ní John 14:6. Jésù wí fún ọ wípé. wọ́n ní Jésù sọ wípé. èmi ní ọ̀nà. èmi ní ọ̀nà. àti òtítọ́. àti òtítọ́. àti ìyè. àti ìyè. ẹnikẹ́ni. kò lè wá sí ọ̀dọ̀ bàbá. kò lè wá sọ́dọ̀ Ọlọ́run. bí kò sí nípasẹ̀ mi. àfi nípasẹ̀ Jésù. Ọlọ́run ní gọ́mẹ̀rì wà náà. ẹ̀rí wọn ni wọ́n mú wá yẹn. àáfàá bá mi ṣàlàyé àwọn ẹ̀rí yẹn. ẹ ṣàlàyé ìbéèrè rí. wọ́n lè ti ń kẹ́rì wá ń sìn o ẹ yanjú ẹ o. fi àdísì ṣàlàyé fi Kùránì yanjú ẹ tí kí àwọn agbóyé tó wà máa tẹ̀lé ẹ fi ṣàlàyé ẹ. ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ṣé wọ́n rọ̀ ẹ̀jẹ̀ yẹn náà challenge gan tún wá wà tí Kùránì tún challenge àwọn àfáà wa. ṣé Quran chapter 4 verse 157 tọ́wọ́n wà káwọ́lì yìí. Allah akbar. ṣe rí àyà yìí àwọn àáfàá wa Sálàfí àwọn àlùsùn náà wà jẹ̀mọ́ wa wọ́n máa ń tú àyà yìí gẹ́gẹ́ bíi pé ó sọ̀kalẹ̀ lójú ayé Jésù ni ẹ̀gbọ́n mi yé wọ́n máa ń tún nítorí pé nígbà Jésù wà láyé ló sọ̀kalẹ̀ wọ́n ti gbàgbé pé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́fà tí Jésù ti kú ọ̀láyé tó ti kú lọ́lọ́run ṣe sọ̀kalẹ̀ fáànàbì Ọlọ́run wá ń rí ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ torí pé wọ́n bá náà gbé agíù níjọ́ náà lọ́hùn ni àwọn Yẹ̀wúdí ẹ máa gbé ẹ̀ bó ṣe lọ́wọ́ àwọn afọ máa tún pé wọn náà pa Jésù ìtúkùtù lẹ̀ ń tú náà mọ́mọ́ la sọ àyàkẹ́rẹ́ kò ń ṣe Jésù mọ́mọ́ ni ọlọ́ni ọlọ́ni àti ọ̀rọ̀ wọn. Inna qatalna al-Masiha Isa ibn Maryam rasulallah. ẹ máa gbọ́ ṣé ní táwọn afáàn sọ wá fún wa ni pé àwọn tó wà lójú ayé Muhammadu láyà yìí bá wí ìbéèrè ni o kò yá kò yẹ past tense present tense ni pé wọ́n ń sọ pé àti ọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n ń sọ wípé. Inna qatalna al-Masiha Isa ibn Maryam rasulallah. àní sáwọn tó wà Mọ̀dínà jọ́nà lọ́nà pa Jésù ni àwọn kan sáwọn láyà yìí bá wí àwọn kò náà àbábù inú kó bá yín àwọn kan ló ń bá wí yìí tí ò yé yín rè ṣe rí àwọn kan wà ní Mọ̀dínà inú àwọn Nọ̀sárà yẹn tó ń jí gbàgbọ́ Christian náà ẹ̀kọ́ ti pẹ́ Christian ti gbalẹ̀ gan wọ́n ti gbalẹ̀ dáadáa kánàbì tó dé 600 years ní Christian ti fi wà náà wọ́n ti wà láyé dáadáa but ṣọ́ọ̀ṣì wọn méje péré ni báwọn náà máa travel wọn máa rìn káàkiri láyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣọ́ọ̀ṣì méje ló wà
bọ̀ wọ́n fọ́n kásáyé wọ́n rìn kiri. Àwọn Nasara àwọn Yehudi tó wà ní Mọ̀dínà wọ́n wá sọ fún Ànábì pé wàhálà ẹ̀ pọ̀, a máa pa ẹ́ báwọn bàbá wa ṣe pa yín sájọ́ náà lọ́hùn. Ẹ gbọ́ mi yé, ẹ bọ́lọ̀ sí gbáyà yẹn wà káólì yín àti ọ̀rọ̀ ẹnu wọn. Ṣáwọn ilé náà sọ bẹ́ẹ̀? Ṣáwọn àwọn tó ń tàbí ìbámu náà lọ sọ bẹ́ẹ̀? Ṣáwọn náà pa yín sá ni 600 years later lọ́yẹ̀ ẹ̀ sọ̀kalẹ̀. Nítorí náà sọ bí ni pé àwọn bàbá olórin fáàsì táwọn ilé wa ń jẹ́rìí pé àwọn bàbá wa ni wọ́n pa yín sá, àwọn ìyẹn náà lu àwa. Ẹ gbọ́ o, mo pé ṣé ń bá mi lọ ṣá. Ẹ ń jẹ́ tì mí ṣe pé wàkáólì yìí àti ọ̀rọ̀ ẹnu wọn. Ọ̀rọ̀ tó ń sọ ni pé a máa pa ẹ́ bí àwọn bàbá wa ṣe pa yín sá. Ọlọ́run á rí fà látòrí sí wọn lórí àwọn bàbá sọ kí nǹkan fún yín. Ṣé rí ẹ ta máa ń lò fún àńlẹ̀ Yorùbá yẹn púpọ̀ ọmọ túmọ̀ ẹ̀. Tó bá jẹ́ kémi àti ẹlẹgbẹ́ mi nílò ẹ fún ẹ o, a máa jọ lówó fúnra wa ni. Ṣé tó bá jù àlọ́ tó bá lo ẹ fún yẹn, òun gbọ́ kó là ń lo ẹ fún àwọn tó tún jù wá ni ẹ yẹn lọ bá. Àwọn tá a bá jù lọ ó là á máa lò fún wọn tó a ti ju gbogbo àwọn yẹn lọ kọ́lẹ̀. Ẹ gbọ́ mi yé, in tó fa ẹ àti ó nìyẹn lẹ Yorùbá o, ẹni ọ̀gbọ́n náà respect àwọn tó tún jù lọ ni o, látòrí òun lọ bẹ́ẹ̀ láàṣẹ lè lo lóyìnbó ṣe ní kí náà ń pè láwọn ṣe kí n lo dẹ́ẹ̀mù fún ẹnìkan. Mo sọ fún yín nàgbà tí ì sí ìgbóyìnbó rárá, mo sọ fún yín náà principal wa Mr. Adiremi ó lè nàyàn pa. Ìjọ yẹn tíṣà kan á rán mi iṣẹ́, mo wà ní class, èmi àwọn olóńsí school o, àwọn ògbóyìnbó gbàdá àwọn school Ọlọ́run àgbọ̀ báwo ṣe class mi ṣe ń gbọ́ díẹ̀. So ní class 2 ni mo wà ń jọ́ náà lọ́hùn, àwa ní last WAEC gbẹ̀yìn ẹsẹ̀ sún àgàn kan yìí. Tí wọ́n á lọ lọ́nà wọn lọ sí school jọ́ náà lọ́hùn, mo máa rí tíṣà kan Igbo ni ó wá ní you must come. But yes ma, give this letter to the principal. I will not be coming to school today, I'm weak. Gbé lẹ́tà ní mi lọ báyìí, ẹ̀yin mi kọ́kọ́ lọ pé yé mo gbélé ni. Ẹ̀ sọ Yorùbá ní school, mo gbé, Ọlọ́run mo bá bànújẹ́ ní school yìí náà lọ́wọ́ ni. Mo wá dúró lẹ́nu ọ́fíìsì principal, wọ́n dé nìkan lóhùn lọ́wọ́, mo wá ṣe rìhásà òyìnbó tí máa sọ. Wàláì, báyìí Mrs. Chidima said I should give you Apami this letter. Mrs. I should give them this letter. I should give they this letter. Ewu ni káwọn olùkọ́ báyìí. Mo wá tó máa jẹ́ respect nínú àwọn ìbò yẹn. Dem náà wọ́n ní kí n fún yín dem ló máa lọ dem ni tí wọ́n tún lo dem ẹ̀yin wọ́n ní kí n fún yín Mr. I should give letter to them. You àná mi pa èyí ló pé you yẹn mo lè respect ẹ pé wọ́n ní kí n fún ẹ fún ẹ Adéyẹmí ànọ́pá dem ló máa jẹ pàtó máa kẹ́mi tí ò fẹ́ kí n jìyà ń jọ yẹn. Ṣé mo ti ń gbórí pé mo ń gbọ́kàn ní what happened? Yes sir, Mrs. He said I should give this letter to me. Mo ní yes sir. Mi ò lè lo dé wá sí yú mọ́. To me, mo ní yes sir. Bẹ́ẹ̀ ni jẹ́ ìyá ìmọ̀dí mi ṣe jẹ́ adé wá sí yú nìyẹn. Ìyá ìmọ̀dí. Òyìnbó ò ní respect nínú language wọ́n dẹ̀ ní bò mí o. Ẹ̀gbọ́n mi yé wọ́n ní bò mí but pé ìwọ yẹn wọ́n you ni kò sí dẹ́ẹ̀mù you ni. Tẹ́ bá ké méjì ní dẹ́ẹ̀mù dé méjì nìyẹn but you ẹyọ kan ni wọ́n rán ẹ ń ṣẹ́. Bó mo ti lọ ni pé bó la gbọ́ ti lọ ná.
wàkàólì àti ọ̀rọ̀ wọn. وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله. Ọlọ́run ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún ẹ̀wọ̀ ànábì pé àwọn bàbá wa ti pa Ìsá ọmọ Màríà òjíṣẹ́ Ọlọ́run. وما قتلوه. Ọlọ́run ní àwọn kọ́ ni wọ́n pa o. Ẹni pé àwọn afáà máa ń lò pé wọn kò pa á. Ṣé àwọn ti bẹ̀rẹ̀ náà pa ni? Ṣé àwọn ti jọ yẹn ló bá wí? Ẹ gbáyà yẹn yé. Ṣé àwọn ti jọ yẹn ni àyà yìí ń bá wí? Lẹ́sìn wá lò pé wọn kò pa á. Àwọn tó dúró yìí ò pa ṣáà náà wá pa látọdún wọn sọdún wọn. Ìtàn yẹn sọ ni pé àwọn kọ́ ni wọ́n pa àwọn bàbá àwọn kọ́ náà pa. Ó kú naturally ni. Ọlọ́ni. wọ́n máa ṣàlàbù. Wọ́n ò dé rí ikọ̀ má gbé níbù torí past tense ni àwọn bàbá àwọn kọ́ ni wọ́n pa ìgbàgbọ́ tí wọ́n lọ́wọ́ kọ́ ìgbàgbọ́ wọn jọ yẹn ni pé no irú tẹ́ ti ń bá bọ̀ ní 600 years tẹ́ fi hàn pé kí ni a máa ń pa àwọn apá Ìsá náà Ọlọ́ni ẹ fi kún sílẹ̀ ni àwọn bàbá kan lọ́ pa Ìsá o Ọlọ́run ṣètú wọn lè ń jọ yẹn ni pé irọ́ o gbogbo fíìmù tẹ wò yẹn irọ́ ló wà ń bẹ̀ o àwọn bàbá kan lọ́ pa Ìsá wọn ò dẹ̀ kún má gbélébù ìyẹn ló bí gbogbo ṣúbíà tẹ̀síwájú. wọ́n máa ṣàlàbù. walakin shubbiha lahum. Ó rí bẹ́ẹ̀ lójú wọn ni kìí ṣe pé a jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run èdè sí ìbùyàn Ọlọ́run kì í tàn yàn jẹ o nínú oríkì Ọlọ́run Qur'an 10:44 Ọlọ́run yìí náà láyà sí mọ̀ náà ṣàṣeyàn. láyà sí láwọn náà ṣàṣeyàn. Ọlọ́run ṣàbòsí o. walakinna an-nasa anfusahum yaslimun. Ẹ̀yin ẹ̀lẹ́ máa ń ṣàbòsí ẹ̀lẹ́ máa ń fi jújú bora yín lójú ṣé lọ́n fẹ́ bẹ̀rù yín lágbàá yín sòótọ́ ọ̀rọ̀ ni kí ló kan lọ́n àdàrú mọ́ ọ lójú Ọlọ́run ṣe máa dàrú mọ́ ọ lójú fún kíni ẹ mọ́tò mi máa ń lo àdàrú mọ́ ọ lójú ṣúbíà náà ọmọ túmọ̀ ẹ̀ náà máa ń ṣìṣù ṣúbíà náà fẹ́ tú wọn á ní àdàrú ó dàrú mọ́ wọn lójú ni Ọlọ́run kọ́ ló dàrú Ọlọ́run kọ́ Ọlọ́run ìdá nǹkan rú. وإن الذين اختلفوا فيه لفي شك منه. Ọlọ́run ó rí bẹ́ẹ̀ lójú ṣé wàá rí tó rí bẹ́ẹ̀ lójú wọn yẹn ṣúbíà yẹn gangan ni problem tó ń ní walakin ṣúbíà láwù. walakin shubbiha lahum. wọ́n wá tún ṣúbíà yẹn ní ẹni a ò ìtọ́ ṣe rí ṣúbíà yẹn tún ni pé wọn ò mọ Bíbélì ìtọ́ ṣe rí ṣúbíà tún nìyẹn o àìmọ̀ báyìí bùnà ṣe wọn ṣúbíà àtú àìmọ̀ sọ yìí kan tẹ bá rí comparative analyst tọrọ yé tó ní Jésù padà bò wà láì olódùn àbí kó máa ṣe owó àbí kó máa ṣe iṣẹ́ owó mo sọ fún yín jọ ní ìnáwó àwọn crusaders yẹn ọlọ́ṣíwáṣí ní ìwòjọ́ kan bí ọpẹ́ ṣe pè mí nìyẹn pé a ń sáàsì ẹ wá o àwọn àgùnmá ní èyí àwọn máa jọ sọ nínú ọ́fíìsì wọ́n sọ pé ẹ sáà ń pọ̀ mọ́ lẹ́yìn jámẹ́ làwọn làwọn mọ̀ àwọn dẹ̀ ní Jésù wa mọ́ ẹ̀yin ń kọ́ ni wọ́n sọ fóun wípé ní àwọn tó máa ń sọ fún wọn pé ibi tẹ́lẹ̀ bá pọ̀ sí ni kó o wá o ibi tẹ́lẹ̀ pọ̀ sí ni pé Jésù padà bọ̀ ibẹ̀ ni o dúró sí àwọn tó mọ̀ pé Jésù ò ní wá mọ́ mo dé ń ṣe àní oyè jájọ jókòó ó ti ẹ̀ jìnnà ó kéré gbà wọn ẹ jókòó wọn báyìí búrú ìdá wọn lè bá wa jókòó wọn tó bẹ́ẹ̀ níbo bárú mi jókòó dáàdì mi sọ pé bárú mi jókòó dárú mi wọn á dákẹ́ èmi náà ò jẹun sí mi àti fún wa lẹ́nu mẹ́ẹ̀ àti fún wa lẹ́nu mẹ́ẹ̀ sọ́bọ̀ lọ ní kí ṣúbíà yẹn náà kì í rí tú wọ́n ní tó ń ṣe rí tú ni pé wọn ò mọ Bíbélì àwọn tó ń sọ láàrin wa náà wọ́n yí iṣẹ́ owó ni má yẹ kí ìjọba a ní mo sọ fún yín sẹ́ wallahi tallahi fún mọ̀bìlẹ̀lẹ́lẹ́wà nígbà tí Adébọ̀wálé wà láyé
wọ́n bá fọ̀rún kẹ́ wọ́n ní kọ́ mo wà ń bẹ̀ ni wọ́n bá nígbà níjọ́ náà lọ́hùn forúkọ bo ẹgbẹ́ yẹn láṣìírí wọ́n lá nígbà lé wa tó bá fẹ́ kí ìjọ yìí tú èrò yẹn wà òkè à ń gbádùn ẹgbẹ́ náà máa ń wá arípò ń tẹsẹ̀ bọ́bì kan tó lè yọ ẹlẹ́sẹ̀ ẹlẹ̀ Jésù ń bọ̀ yẹn má sọ mọ́ o àmì kò ní wá má sọ mọ́ o ìwà nígbà tí bó ti gbà gbọ́ pé má bọ̀ wọ àfáàfá má bá wọ àfá á bá yé ẹ jẹ́ á tújọ ẹ èrò tó ń rí yẹn mẹ́rìntẹ́ ni wọ́n anígbà rí wa ní à bọ́ tẹ ẹ̀yìn tó má ti bí ẹ lè jọ mí ẹ máa gbọ́ àwọn náà kọ́ ni tí ó sọ o tó má ti bí ẹ lè jọ mí pé ṣé Jésù ń bọ̀ wá ní ẹ̀ ó ń bọ̀ kó wá kí láyé fi yẹn ṣe ẹ jẹ́ máa bọ́rọ̀ mí lọ máa ṣe kí ni máa wéèvù ẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ sí mi náà nígbà ọ̀ṣọ́ àyùwò ajáǹgbádì àyàtà lọ́njọ́ náà lọ́hùn ẹgbẹ́ ṣe kan ní bá wàhálà agọ́ṣe kan ní Bàrígà tí mo fọ́ àfáà kan lẹ́nu lórí stage tẹ́nìkan wá látọ̀wọ́n pé àfáàntà ń gbọ́dẹ̀ bàjẹ́ yìí mo láfà máa gbé wá ló fi gbé àfihàn wá ní Pedro tí mo tún fọ́ ẹ náà pa àfihàn wá ní òun tún láà ṣe ní ẹjọ́ kí lẹ́ ń pè ní mọ̀nà ṣé lábá ló pè ní mọ̀ lábá àbí wọ́n ti gbá yín pa ẹjọ́ ìjọ Wednesday mọ̀ tán pè ní mọ̀ ló bá ní òun máa gbé àfa òun wá mo ti fọ́ òun pa àfa ẹ̀ la lọ bá lájàǹgbàdì wọn ọmọ pọ́sẹ̀ méjì la máa lò alẹ́ lọ́n torí tí wọ́n ní o torí wọn agbó àṣeyàn torí tí wọ́n agbó àṣeyàn lọ́bẹ̀ ń gbóni lọ sátọ̀dé kí n tó gorí sí ìlàfáà wọn bá mi lẹ́yìn pé ẹni tí wọ́n bá ṣe dìbéètì rẹ o ní wọ́n ní sáà JAMIU kí n má bínú bígbà tá à ń fẹ́ di ara síta ni níta fẹ́ lọ ṣe yẹn ẹ ṣe yá ṣe báyìí ká silent lórí ọ̀rọ̀ yẹn torí ó ti ń dá wàhálà lẹ̀ ní ìgboro mo ní ìjà ṣe báyìí ẹ lọ sọ àwọn gbọ̀nmọ́ yín tó kù rédíò ni o tẹlifíṣàn ni pé kọ́ wà ní Jésù padà bọ̀ o kàn dákẹ́ lórí ẹ̀ èmi náà dákẹ́ lórí pé Jésù ni wá mọ́ ẹ gbé níta tún lè lọ síbẹ̀ nìyẹn àwọn mi wò pé alẹ́ máa tún dàbí ìjẹjọ gbà tí ó dẹ̀ gbọ́n ṣé mi ní jíṣẹ́ pé ń ta torí ẹ̀ wá o kò lè ṣeé ṣe mọ́ o a ti ṣe mítìn lẹ́yìn pé kémi lákàá náà dá aṣẹ́kù yẹ kí n sọ. mi ò gbọ́rọ̀ àṣírí ní èmi bá bẹ́ẹ̀ pé ta báwo lè yẹ ṣe mọ́ o aṣojú àfáàyàn ló ṣe wọ́n lọ́sẹ̀ tó tẹ̀lé pé yá jára sọ ṣé kò tẹ̀ ṣé kò wàrà tẹ́ ó tẹ̀ náà fídíò yẹn wà lórí YouTube dàárọ̀ yìí má dà sí filẹ̀ mo ti fọwọ́ pa yẹn fọwọ́ náà akémi òkèwú ìwọ ni máa tú àyà yẹn kò sí tó fà á ìdúró tèmi tó Jésù ní wá mọ́ nọ́lẹ́jì tèmi nìyẹn mo rí he dáadáa láti inú Bíbélì ni ló ṣe yé mi dáadáa pé tí Kùránì sọ yìí ó ìtumọ̀ èrè ẹ gbọ́ mi yé tẹ̀síwájú àfáà ti sùn lọ ó ga o. وإن الذين اختلفوا فيه لفي شك منه. sódà káàná máa dúró mọ́jú ẹ̀yìn kan ṣe ẹ̀yìn náà dúró mẹ́ẹ̀ ẹgbẹ́ yìí lóorun sùn wọn. الذين اختلفوا فيه لفي شك منه. Ọlọ́run ni wọn ní mọ̀ nípa tó ń sọ láwọn tó ń sọ bẹ́ẹ̀ ẹ wá wo challenge Ọlọ́run o Ọlọ́run wọn ní mọ̀ nípa ẹ o wọ́n kàn sọ tó wọ́n ni o. ما لهم به من علم. kò sí ìmọ̀ àmọ̀dájú kan fún tó ń sọ yẹn. إلا اتباع الظن. wọ́n mọ̀ tẹ̀lé wọ́n ní wọ́n pé ó dàbí pé ó jọ pé. وما قتلوه يقينا. Ọlọ́run pẹ̀lú àmì tó dájú wọn pa Jésù wọn ọ̀dẹ̀ kan ó kú naturally ni. ẹja wa tún ṣubí àyẹn bó ìdààmú ọ lójú kò sí tẹ́sì tó lè tú mo tẹ́ mọ́
tí ó bí àtọ́lọ̀ sọ́mẹ̀ ló máa ń gbọ́n máa ń tẹ̀ wá ní ẹ ìkànnì mọ́nà ìgbà tábò tó wà láyé ọlọ́run máa fọ̀run kẹ́. Amen. nígbà tó wá ṣe wá sí ní Bádíà àwọn èèyàn gbérùmọ̀ burúkú gbà yẹn pé ó dáadáa mi ìdáwà sí àbò tó rú àbò tó ló challenge mi pé JAMIU mo fẹ́ wá ṣe wá sí ní Bádíà máa bọ̀ wọ́n dẹ̀ fún mi láì vì mi lọ pé àwọn ti di pé wọ́n fẹ́ takò wá mo nira jókòó sẹ́yìn jẹ́jẹ́ mo jókòó sí spíkà wa ọ̀rẹ́dì ẹ̀lẹ́mí àti ẹ̀tẹ́lẹ̀ tó ti pẹ́ ọ̀rọ̀ Jésù wà mọ́ tó ń lọ lárí mọ́ gbà dẹ̀ débẹ̀ mo dẹ̀ jókòó sẹ́gbẹ̀ẹ́ spíkà jẹ́jẹ́ ní Bádíà mi ò ta sí kò ta sí mi mo dẹ̀ ní láti kámẹ́rámán lọ rẹ̀kọ́ọ̀dù wa káà jókòó ń bí nígbà dẹ̀ dé ó rẹ̀ ní ta eléyìí má mo ní sọ pé mo rán ẹ wá pé mo wà lẹ́yìn ní káwọn ìlọrin ẹ wá má bọ̀ wọn àfúnlága jókòó ń bí fi kámẹ́rà rẹ̀ wọn jẹ́ rẹ̀kọ́ọ̀dù o ejò ṣe yán ní láìláìlá o ọlọ́run dúpẹ́ tèmi o ejò àwárí sí ti rìkọ́dì ní wá sí ti wá ṣá gbogbo ń tá a sọ agbádá àfi ṣe bísínẹ́sì rìkọ́dù tó ń wẹ̀ wàhálà àti ẹni ò bá lọ tà á I'm less concerned ṣá máa gbó kọ́ọ̀tì ẹ̀mí lọ́rọ̀ yín náà lọ́wọ́ náà so kókó mi ò rí yẹn ro bí ọlọ́wọ́ àṣàgùnmá nìyẹn gbé níbàríjà ẹ bá rìkọ́dù o wọ́n ń gba fóònù báyìí wọ́n ń gba fóònù mo ní ní wáàsí kí ló lè tó ṣógun láyé ni torí wọ́n fẹ́ bù àṣírí ara wọn pé tí wọ́n lọ sì sọ wọ́n lè gbìn ẹ̀ jáde wọ́n á lè ẹ̀díìtì tó máa jáde kan tó jù síta pàtó ọmọ tó ń ṣe nǹkan alẹ́ mi ṣì sọ lọ kọ́ọ̀tì ẹ̀ ó waste time ara ẹ̀ mo mọ tí mo sọ dáadáa eré ìtàn lọ play ní Ṣakíńjò ní wọ́n tó popularize mi dáadáa ni pé ẹnìkan wà tó láyà tó lè gbógun tàwọn lè báyìí ìyẹn ló yàn pé JAMIU à ń retí ẹ̀ ń Ṣakí tí wàá lọ tún dáàbò ó ṣé ayé ti lájú gan-an nítorí ṣe é tì mí gbọ̀ngbọ̀n kí mo bá ṣe ẹ̀wọ̀n jẹ́ mo lè sọ fún yín pé dáwọ́lá yẹn mi ni máa wò ó ṣẹlẹ̀ bó ti wó wọ́n ti ń jù síra wọn àti mọ̀ bí tí ọ̀rọ̀ ti wọ́ wá ẹ ṣe máa wò ó tì mí ò sì fẹ́ dá sí náà nìyí ò sì fẹ́ dá sí kó sí ẹ̀kan mi àwọn náà máa sọ bí ọ̀rọ̀ kìíní yẹn ṣe rìn ó yìn inú wọn kò tí ì gé wọn jù wọn yẹn máa bọ́ tàlẹ́ ọkàn kan ẹ̀yìn àná ìyẹn ọkàn mọ̀ wọ́n á yanjú ẹ̀ ẹja padà sí ilé jàre bó bá lọ ní pé ṣúbíà yẹn láwọn afáwọ̀ òrí tú mọ́tò afáwọ̀ kan jò ní ó ní ìgbà tí wọ́n fẹ́ mú Jésù wọn lẹ́yìn wọn ti gbà bọ̀dé mo ní ayé àlọ́ sọ ẹ̀ àdíìsì wọlé ti kà á pé ìgbà tó fẹ́ mú ọmọlẹ́yìn ẹ̀ ló lọ́gbà bọ̀dé nọ́mbà owó gbowó gbọ́lẹ́ sí kà á fíìmù lẹ́ ń wò fíìmù lásán lẹ́ ń wò torí kò sádìsì tó sọ̀rọ̀ ń pa tẹ́ ń sọ yìí kò dẹ̀ sáyẹ̀ ẹyọ kan tó sọ ọmọlẹ́yìn ẹ̀ ló fi hàn torí ìbéèrè márùn-ún ló wà láàrin ṣúbíà yẹn ọlọ́run tó sọ ọmọ tó ń sọ wọn ò lè dáhùn ẹ̀táyé parẹ́ nínú ẹ̀ mo jù sí ìyá àjẹjọ yẹn tẹ́lẹ̀ lè dáhùn ẹ̀ kò sí pásọ̀nù láyé àtọ̀ tó lè dáhùn kò sí pásọ̀nù láyé àtọ̀run tó lè dáhùn ẹ̀ náà ni máa ń sáfẹ́ mi wọ́n máa ń sáfẹ́ wọ́n máa ń lágùn máa ń níyè kiri ni wọ́n máa ń sáfẹ́ mi ni tí wọ́n mọ̀ pé ó wà ńlẹ̀ wọ́n máa ń kò sílẹ̀ fún yẹn èmi tí tó máa ń dùn pé oníbèrè ò sí wọn ọ̀tún ewé kọ́kọ́ àwọn wá ni wọn kò wà lẹ́fẹ̀ẹ́ léyìí o ẹ má jà lọ yẹ ara wa o èyí tí ìmọ̀ kankan ẹ já lọ bá a òun náà ní ẹ má kọ́ gògò ẹ̀fún ẹ̀ lẹ́mi tó wà yẹn wọ́n á jójó kò wọ́n ju káyọ̀ akọ́ wọ́n lù wọ́n èmi ẹ bá ní béèrè kó jáde sí mi sẹ́ pásọ̀ máa sáfẹ́ mi náà anyway tí wọ́n mọ̀ pé ó wà ńlẹ̀ wọ́n mọ̀ pé kò sílẹ̀ fáwọn yẹn náà máa ń sá fún wọn bọ́ọ̀ mọ̀ ń lọ gbé sàǹsìn tí ẹ̀wọ̀n ẹ̀kọ́ jókòó dè mí bẹ́ẹ̀ máa ń jókòó dè wọ́n àwọn ìṣe máa ń rìn wọ́n káàkiri tí mo rìn wọ́n káàkiri wọ́n ká máa pé já lọ bá wèrè sọ díẹ̀ náà màá rìn wọ́n tó jáde ni
bọ̀ yẹn máa kó lọ́ba pé òun bọ̀ bí a máa dúró díẹ̀ wọ́n á rẹ̀ àwọn rèé ẹlẹ́bi bí wọ́n ti wá òkè àwọn ẹlẹ́yìn ìsáǹgì ni ẹ má yọ̀ wọ́n gòkè o. ṣé dáwà eléyìí aláìláìlá mo rántí ijọ́ tí mo lọ sí tó ń ṣe 48th anniversary baba akéwkéwé wọn mi kan baba aṣèwé lọ́sẹ̀ wọn mi létí mẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ pọ̀n ọ̀rọ̀ kí mo gbé ọ̀rọ̀ ẹ̀ pọ̀n ìjẹ́ èmi kan lọ́kàn ìbá ti pé kémi náà wá baba lálàyé baba akéwkéwé Bọ́lájí alágbọ̀nsá náà wà láyé jẹ́ náà lọ́hùn àtàwọn pásítọ̀ méjì kan yẹn gbégbò sórí wáyé wọ́n ti jọ sọ̀rọ̀ kémi tó dé mo pẹ́ dé tó mo ní wà sí ìjọ yẹn bá ní à mo ní béèrè kan sa mo ní kí ni béèrè ọmọ yìí mo ní múra náà mo ní wà sí ni o mo kàn sáré yà ni mo ní ẹ sà irọ́ mo ti wà sí bọ̀ níjọ́ Friday ni mo ní ṣé àwọn bàbá tó jókòó yìí wọ́n máa ń parọ́ fún wa ni inú ẹ dùn ọmọ yìí ló ń takò yìí lójú yìí wọ́n parọ́ fún wa ni àwọn tí wọ́n ní Jésù ní ọ̀nà títà àti iye irọ́ náà pa fún wa àwọn náà gbé irọ́ náà pa gbẹ̀yìn tẹ́ ẹni báyìí wọn àwọn kan máa sòtọ́ fáwa lẹ́yìn ẹjọ́ ẹ bá mi tú àárín yẹn sà ó bá tú mo ní ẹ sà ń tẹ́tún ẹjọ́ ṣé mo lè comment sà o lè comment náà nígbà tí mo fún ó ní bẹ́ẹ̀ ló sọ̀rùn sàwọ́ ló ń ṣe ó ní mọ́pẹ́ mo fún ó lóun pé sàṣàṣà ló fún mi ó ní wọ́n fẹ́ pọ̀ mi wọlé ó lo sà má lo sà mọ́ sáwèrè ó lò fún mi ó ń wọ́n ó jẹ́ tó sáwèrè ó nìyẹn ó ní ẹ̀sà ẹ má bínú sà mo ìbí gbégbé ẹlẹ́ni kì í sọ̀rọ̀ náà ńgbà parí wa ni Aláàjì Bọ́lájí lójú mi ni o bá a ṣe kí ni nǹkan yìí náà bílẹ̀ sí lọ́mọ yìí pa láyìn jẹ́ náà lọ́hùn bílẹ̀ sí lọ́mọ yìí tó bá lọ́la mi ni wa o tó bá lọ́la mi ni wa tó láà kì í ṣe báyìí náà ẹ bó ṣe ń wọ́ mi ó lè fẹ́ pọ̀ àgbàlagbà wọlé ń gbangba mo ní má bínú sà má kí mi ó sì dìjà wàhálà ẹ̀kọ́ wa ń jọ kejì torí mo yọ wá bọ̀ kó wa ẹran sì dìímù náà tí bá ṣẹ́gun ṣọ́ ní bá rẹ́ ńgbà mo wọ́ tán tí mo wọ́ òun jọ ta lọ ẹni tó organize program yẹn kátà yanjú ẹ̀ ó wá bá mi ní ọ̀sẹ̀ tó tẹ̀lé pé ẹni táwọn ń gbé bọ̀ lọ́tẹ̀ yìí TJ kalẹ̀ jáyé ni o tó jẹ́ deputy Fadébóyè ń gbà yẹn pé èyí mo bá ṣe ń jò ní ìṣó ní bá rẹ́ ó ní tí mo bá wà ń bẹ̀ wọn ò ní wá tí wọ́n mọ̀ yàn lójú sí ọ̀rọ̀ àwọn máa tó gbogbo tí ẹ kó tọ́ bọ̀ á lè máa lọ sàfún kátàwájú àníyàn òun fẹ́ kí n wá bọ̀ kí kàn ó jàlámíà kí n jókòó sáàrin èrò kí n disguise òun kàn fẹ́ kí n wá mo ní máa wà bá jókòó sáàrin èrò bàbá àmọ́ alága àti kàríyànú jọ ṣe dìbéètì lórí Abrahamu wọ́n ti sọ̀rọ̀ tán kó dẹ́ kan mí kàríyà ẹ̀dẹ̀ gba ṣe ní báyìí gba makofóònù ọgbọ́n ṣe báyìí mo sábà pé ta ló ń wá ó tún owó orúkọ yà mo mọ̀ kí wàá wá JAMIU bọ́ọ̀ta mo mọ̀ kí wàá wá mo ní mo wá lóòótọ́. òun ló kú rí yín fún rẹ̀. ó lóyún fún rẹ̀ ó ní mọ̀ kí wàá wá ò ní wá kẹ̀ mọ̀ kí wàá wá mo ní béèrè o ẹ̀jẹ̀ pè mí jáde o ní ok béèrè ẹ béèrè ní ẹ ṣeun sà mo ní n tí òye mi rèé sà kí ló kan Kristeni pẹ̀lú Abrahamu ẹ wá ń dìbéètì rẹ Abrahamu kí ló kàn yìí. ìbéèrè ńlá. kàyọ fẹ́ gba fóònù fún bá kàn ní sà excuse me ẹgẹ ń gbọ́ mo mọ̀ dáadáa ẹgẹ ń là lóhùn ẹ má yẹ wọ́n ti yẹ mo ti bá ń gbé yìí. mo mọ̀ kí wàá wá mọ̀ kí wàá béèrè tó ń béèrè. mo mọ̀ kí wàá béèrè. ẹ wẹ́ ṣé Abrahamu Muslim náà gbọ́ alámọ̀ yẹn kàìjà ẹni à àyù. kí lọmọ yìí ń sọ. mo náà mọ ohun tó ń wí ó mọ̀ kí mo dúró kò ní sọ ní mo fẹ́ gbọ́. agbo yẹn sún tọ́nà lọ́ta fi lọ lẹ́nu àgbà onígbé ṣé comparative la ilaha illallah oh alhamdulillah
alhamdulillahi rabbil alamin. wàláhì ọlọ́run fi rán mi gidi ni ọlọ́run gbọ́. alhamdulillahi. káwọn bá ń jà náà bí ọlọ́run lórí comparative bá rí jà náà bí comparative. káwọn bá ń gbà náà bí lórí comparative ni wàláhì mi ni. agùnmánìyè tún kọ́ tẹ́lẹ̀ náà o. ìwọ̀nba kọ́kọ́ tiẹ̀ gé. agùnmánìyè. tó bá gbà náà bí ọlọ́run wà comparative mi máa jà náà bí ọ̀hún. tó bá jẹ́ mo kọ́ lọ́kọ́ ṣe wàhálà tí wọ́n nìyẹn ẹ̀yọ tó bá jẹ́ kú o. yọ tó bá jẹ́ kú o. yọ tó bá jẹ́ kú o. pèmí náà bí ọlọ́run ṣòro sí ẹ nìyẹn. wàhálà ẹ nìyẹn. wàhálà ló bá ẹ. now mo lọ ní pé ọlọ́wà ní ẹ̀mẹ́rin yóò tẹ́ gbò tó lẹ̀ ń sọ ẹ̀rí wà ń bẹ̀ náà mo tó ní pé àwọn èèyàn wọ̀ mọ́ náà ṣe lè analyse ọ̀rọ̀ yẹn wọ́n sọ pé gbé lọ síbo. a ní gbàtà ṣàpé gbàtọ́ mú láti mọ́lẹ̀ ní gbogbo ìpá àṣàbò tó yẹn ó jókòó ló bá ní àwa ṣe mọ̀ ọ́lẹ̀ tí ní ibi tí mo jókòó sí àwa bá ń fi fóònù àfihàn ìkọ́dù ìtàn wí àbò tó kàn rí pé ibi tí àwọn yòókù sọ máa rí kọ́dù mẹ́ẹ̀kẹ́ ó wà kó ayọ̀ spíkà kan ìwáyà spíkà kú ò ní kí ló dé wọ́n dẹ̀ yọ àsọ̀rọ̀ ẹ̀yin bọ́ọ̀sì ẹ lọ sórí kejì nǹkan wà mẹ́ẹ̀ ẹ̀ tó lọ́ máa rí kọ́dù mẹ́ẹ̀ wá wọ́n rí kọ́fẹ́ yọ ọmọ ní ó yọ sí àṣọ jẹ́kúrú yẹ pé o n tó dá wa lára gangan nìyẹn o kò ṣe máa spíkà bíi náà ṣá nígbọ́n tó ń wájú náà ẹ̀yọ̀ kí náà yọ spíkà fún náà tó náà lẹ́rìí ni máa sọ àníkejì àjọ jókòó Jésù ò ní wá mọ́ láyé ó ti kú èmi amẹ́rù ẹ̀yà rẹ̀ pé kò sọ́nà mẹ́ ẹ̀ náà mọ̀ náà òun náà ṣe ń bà yín ló kọjẹ́. ń kọ́ àwọn máa ń bà mí ló kọjẹ́ yìí ṣe wọ́n pé propaganda ló máa ń ṣe. bẹ́ẹ̀ni propaganda ní ọ̀ ṣe fẹ́ fànàbì náà. sallallahu alayhi wa sallam. wọ́n máa pa irọ́ mọ́ káyọ̀dé bá èètì ẹ̀ ṣe sí mùnáfìkì nìyẹn àtàwọn kèfèrí. ìsàlẹ̀ náà sì nílé wọn. tẹ́lẹ̀ nǹkan oṣù ọ̀pá. náà ẹ̀rí pé àyà yẹn ń sìn báyìí la fi yanjú ẹ̀ kó lè yanjú. àyà kan tún wá wà tí ò sáfà tó lè tu kò sí àdìsí ẹ̀ kò sí tẹ́fsírì tó lè tu Quran 53 ló wà Suratu Najmi verse 6 to 38. ẹ máa ń kò sí comparative kẹ. alátẹ̀sírù àzíràtún wíṣírà kúkúrọ́. ẹ rí i pé àwọn àfáà gbàgbọ́ pé Ìnjílà ní Bíbélì àti Tàórátà àná ti ṣì mú sẹ́ wọ́n ṣì mú gan wàhálà wọ́n ṣì mú gan nítorí ṣe máa ń rò pé àwa ń lò láti fi ṣe wáàsí ní kì í lò ó bá nà bí ṣe lò làwa ṣe ń lò ó aláwọ̀ gbogbo lálùsùn náà sẹ́ alùbídíà gbogbo irọ́ lẹ̀ ń pa ẹ ṣe súnà ànábì rárá ṣé inú gbọ̀n ní súnà àti ṣòkòtò ànábì ṣe comparative láyé kó tó kúrò láyé wọ́n tẹ́ ṣe ń kọ̀ndẹ́mù ẹ̀ ọ̀tá náà ní ni ẹ bá ń wáyà yìí sẹ́ ọlọ́ni amúlámiyò náà bá a. ọlọ́ni ṣé wọn ò fún un nírò ni. bí màá fi sùfì Mùsá. ní o tá a kọ sínú ìwé Mósè. wọ Ibrahim balẹ̀ wà bá a. àti àpẹẹrẹ tá a ṣe látọ̀dọ̀ Ábúráhámù. alátẹ̀sírò wá síratún wíṣírà kúkúrọ́. pé aláàrú ẹ̀ṣẹ̀ kan kò gbọ́dọ̀ rú ẹ̀ṣẹ̀ ẹlòmíì ẹ gbọ́ mi yé bí aláàrú ẹ̀ṣẹ̀ kan o kò ní rú ẹ̀ṣẹ̀ ẹlòmíì o ṣọ́n kàwé Mósè ni àbọ̀nríwé àbọ̀nrọ̀ Ábúráhámù ẹjọ́ bó lẹ́yẹ tú àyà yìí ná ìwé Mósè dà tọ́lọ́ ní kàn lọ́kà ẹ̀dẹ̀ sọ pé Úmórù mú Tàórátà dání ànábì fajúro irọ́ lẹ́ ń pa náà ọlọ́ni ṣọ́ọ̀kàwé Mósè ìṣòrí bẹ́ẹ̀ mọ́ tẹ̀ ń ṣe ni ẹgbọ́n tó lọ wí ni. bí Mùsá wà Ibrahim lẹ́sẹ̀ wà bá a. ọlọ́ni ẹ lọ kàwé Mósè. wá síratún wíṣírà kúkúrọ́. táwọn bá mọ̀wé Mósè táyé ṣàlàyé fáwọn ọkùnrin ó pẹ́ wá Jésù lè kú bẹ́ẹ̀ ṣe yín náà kò pọ́síbù
bọ́ọ̀lù ẹ̀fẹ́ yanjú ayé àyè tó máa yé wọn ṣáà sọ pé ẹ̀ lọ ní ẹ̀ kàwé Mósè ni ẹ̀yin ò rí ń bẹ̀ ni àní àwọ̀ orí àfáàfin ọ̀wá ṣé gbó ti tẹ́ àfáàfin ọ̀wá àárí torí lọ́dọ̀ tó ajé ìkú fẹ́ ṣe wa ni ṣògbọ́n wọn ní kò sọ́nà mẹ́ fi hàn wá wọ́n máa wọlé yín náà má dìísì wá kó fi báàkì ọ̀pù àbí kó wá yà míì tó máa bá ẹ tú Kùránì bíi Qur'an àbí bẹ́ẹ̀ kọ́ pé ní ò lè jẹ́ bẹ́ẹ̀ o Kùránì bíi Tàórátà ní bíi ìwé Mósè ẹ gbọ́ mi yé Kùránì bíi Báíbù wọ́n lè yẹ ike súnmọ́ yẹn ọlọ́ni amúlámú yìí nọ́bà amúlámú yìí nọ́bà ṣé wọn fún wọn ní ìròyìn bímọ bí sùn bí Mùsá ní o tá a kọ sínú ìwé Mósè wọ Ibrahim lẹ́sẹ̀ wà fà àti àpẹẹrẹ tá a ṣe fún Ábúráhámù aládẹ́sẹ̀rù wá síra tó wíṣíra ògùrà. ṣe ráyà yẹn ó rí ìfàsí Tàórátà ni. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Ádámù tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.